ayé wájú wa lóyún o ẹ̀fẹ̀ mọ́bẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ ọba ẹ̀ka ayé wa kó láti olóyin. Akíboyin lẹ́nu ká ti tọ́ o, akíbímọ ká bànújẹ́ o, ọmọdé kìdí owó kó ṣòwò ná, ńlẹ́ tí dàrẹ́tọ̀ Kazeem. ọ̀rọ̀ wa kò mà ní sólójì márí ọba. Òkèjọ́rọ́ wa bàbá sọ́ọ̀tì gbọ̀dẹ́lẹ̀ o, ó ṣe kó mọ́mọ́ yìí wá gbéṣe o, ìdùnnú ìdùnnú ó ní ká máa rí. ayé wa jù wá lóye ẹlẹ́gbẹ̀rún ni o. màmá ẹ̀pẹ̀ mọ́pẹ́lẹ́ ti máa rí ọba. Adúnígbẹ̀yìn ewúro bàbá jẹ́ ká dùgbò gbẹ̀yìn wá o, ọmọ màlàkísà ò ní ti dalẹ̀. Iṣẹ́ wa kó mọ́ màá díṣẹ́ oníṣẹ́, ọmọ ráyé kó mọ́ màá gbàjẹ́ àwa ṣe. ẹ̀fẹ̀ mọ́bẹ̀lẹ̀ ti máa rẹ̀ ọba. ayé wa di wa lóye o màmá o. ayé wa di wa lóye o. Ọmọ lóye wòlíì David Òkèṣọlá o, ó jẹ́rọ ní tèmi àtàdá o, bàbá wo ẹ̀mí mímọ́ o, bàbá Alágòkè ọkọ Àbíkẹ́mi o, ó jẹ́rọ lóye mi. Àpọ́nlẹ̀ nílùú ẹ o, ọmọ bá àpọ́nlẹ̀ lẹ́jọ́ títì mi, tábàjídé mọ́kànlẹ́dẹ̀ bá mi kí wọ́n dàda o, wòlíì àtàtà o tí kò jẹ́ kí ìyàwó jènìyàn o. ayé ti wà lóyún o bàbá. Yẹ́sò káyé wa kó dùn kó lóyin, yùngbàyùngbà káyé wa kó dùn kó lóyin, yùngbàyùngbà ayé ogun ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi kó dùn kó lóyin, yùngbàyùngbà ayé ogun ẹ̀yin tẹ̀ ń wò mí kó dùn kó lóyin, yùngbàyùngbà kó léde Nàìjíríà kó dùn kó lóyin, yùngbàyùngbà orílẹ̀-èdè Amẹ́ríkà tá a wà náà kó dùn kó lóyin. Yúngbà kí gbogbo tá à ń ṣe ilé ayé yìí kó dùn kó lóyin. Àmọ̀tún kí yín káàbọ̀ sórí ètò lónìí. A tún ti dé sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́ ń yá rèé. Ṣọ́wọ́ ń yá láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Màmá wí pé àgbàlẹ̀tù ọmọdé làwó. Kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán. Àfẹ́lẹ́ ìtẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde.
ẹ̀yin Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ni o iléeṣẹ́ tẹlifíṣàn àti iléeṣẹ́ rédíò tó papọ̀ tó ń lọ kọ̀ǹjọ́jẹ̀ tó ń ṣe kòlábò kò ní bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa lórí rédíò wa lẹ́ máa wò wá lórí àwọn tẹlifíṣàn channels wa bẹ́ẹ̀ bá lọ sí YouTube ẹ̀yẹn tap Dayọ̀ Agbọ́lá rédíò TV síbẹ̀ yẹ́sìkẹ̀ ẹ lọ sórí Facebook o ẹ̀yẹn sọ pé Dayọ̀ Agbọ́lá rédíò TV tàbí kẹ́ ẹ ní baba ló ń ta tàbí kẹ́ ẹ ní Samis Dayọ̀ Agbọ́lá tàbí kẹ́ ẹ ní Dayọ̀ Agbomide Diamond ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin nu bó bá jó ní Instagram wà ń kọ́ o ẹ̀yìn ẹyẹ Samis Agbọ́lá wò tàbí kẹ́ ẹ wo ló ń ta bàbá bó yìí ṣe pé Dayọ̀ Agbo 2017 ni ẹyẹ ẹ wò ẹ download radio application wa o lórí rédíò yín lórí fóònù yín lórí kọ̀ǹpútà yín lórí iPhone yín lórí iPad yín ẹ tap Dayọ̀ Agbọ́lá rédíò síbẹ̀ yóò gbé lógò tẹ́ ń wò lẹ́yìn mi yóò gbé jáde yẹ́sìkẹ̀ a tún ti balẹ̀ sórí ètò lónìí ọjọ́ Thursday ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2019 oṣù yìí tún parí lónìí o thank God it's Thursday yúgbàyúgbà ayé wa ó dùn ó máa lóyin àwọn èèyàn ń wọlé lọ́tún lósì mórí yín ó ga jù ó sẹ́lẹ̀kẹ́jọ bàbá wa Samuel alẹ́ mórí yín o ẹ kú àbọ̀ Olúṣẹ̀san Abíọ́dún mo lẹ́yìn náà ṣẹ́ wà Ọ̀làdẹ̀ǹdé orí òkè bó o ní mo rí yín ẹ kú àbọ̀ Ṣọwọ́yàrá Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore la fi kalẹ̀ sí nípínlẹ̀ tó ń pè ní Maryland ó wà lẹ́sẹ̀ omi tòsí omi ni tẹ́ bá gbéra láti bẹ̀rẹ̀ lè wọ Nàìjíríà straight wọ́n tó bá mọ̀ wẹ́wẹ́ ẹ̀yin orílẹ̀-èdè Amẹ́ríkà láwa o Babalọ́ńtà digital studio láti beam live to the world ibẹ̀ láti ń dà á táráyé ti ń rí tán ti ń wò tán ti ń gbọ́ tán ti ń ṣá sí yẹ́sìkẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́yà tòní Adéwẹ̀s Kòrè ọ̀pọ̀lọpọ̀ àrò pé Orlando ló ń kọrin Adéwẹ̀s Kòrè ìkan lára àwọn ọmọ Orlando ni ṣùgbọ́n kọ́ Orlando tó kú òlé ayé ló ti kọrin tiẹ̀ náà ẹ gbọ́ ọ̀rẹ́ ẹgbà yíyà. iye gidi nílé ò má bá ẹ débẹ̀ o ṣèbí Ìbàdàn lọmọ ti pawó wálé àwòdélé mi òkun ọlá o ńlẹ́rọ ní tèmi àtàtà o ojú ológun ńlá olóyè ìjẹ̀bújẹ̀jà ò má bá ẹ débẹ̀ o ńlẹ́ o olóyè mi bàbá Rójà ńlẹ́ o Olúwaṣùnbọ̀ ńlẹ́ o ọmọ òjò mi ò Olúwaṣùnbọ̀ ayé wa jù wá lóyún o. Yúngbàyúngbà ilé ayé wa á dùn á lóyin ẹ̀ẹ́sìkẹ̀ yúngbàyúngbà yúngbàyúngbà ilé ayé wa á dùn á lóyin ìyẹ́sì tó ti ṣá. ẹ̀gbọ́n nílé ọmọ ní sàbí máma gbàgbé kọ́ Ọládé o Ọládé ńlẹ́ bàbá Ṣọlá. ẹ máa gbọ́ bẹ́ẹ̀sì yẹn dáadáa. ẹ̀sìtọ́jú táyé lolú mi ó lóye o táyé lolú ọ̀wọ̀ máa dẹ̀ nílẹ̀ o ayé wa dùn wá lóye. Adú Olúwatósìn the second mo rí yín o ẹ kú àbọ̀ òyìnbó olórin ayé wa dùn o. bó o ní how dey go Ṣọwọ́nyá lélẹ́yìí Dayọ̀ Agbọ́lá rédíò TV ayé wa á dùn á lóyin ó máa kọjá bìkíáfù látàràbáyà. mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ yẹ́sìkẹ́ mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta ẹ wò ó mo dé ẹjẹ́ kólókó máa lóko àní mo dé ẹjẹ́ kọ́lọ́nà ó máa yẹnà bẹ́ẹ̀ bá ṣe ń wọlé sórí ètò ẹ máa bá wa láìkí ẹ máa bá wa share rẹ̀ ẹ máa start watch party ẹ invite àwọn èèyàn jẹ́ máa wò ó yẹ́sìkẹ́ ló. ẹ wò ó níjọ́ Tuesday tí ń bọ̀ ní ọjọ́ mélòó ni ṣọ́jọ́ mẹ́fà ò nínú à ń gbé bàbá wa Ṣínà Bákàrè ìkan lára àwọn olórin tó ń wà lórílẹ̀‐èdè Nàìjíríà Ṣínà Bákàrè ẹ mọ̀ rí wọn lórí péjì wa báwọn à ń gbé bàbá bọ̀ níjọ́ Tuesday
ìbéèrè tẹ́ bá fẹ́ bi wọ́n àwọn orin àgbà bàbá gan wọ́n ti pé 74 years bàbá wọn Àyìndé Bákàrè bàbá wọn náà máa ń kọrin ni ṣùgbọ́n bàbá wọn ti filẹ̀ ṣaṣọ bóra bàbá gan tẹ́ ń wò yìí wọ́n ti pé 74 years ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àgbà ẹ wá gbórin àgbà wọ́n ń bọ̀ ní stúdíò wa níjọ́ Tuesday yẹ́sìkẹ́ ẹ bìlíìfù ẹ gbà bẹ́ẹ̀ ẹ mọ̀ báwa bá wọn hèrà tí ò bá ti lẹ́yìn inú yẹ́sìkẹ́ bí wàá bá ṣe wà ń bí ẹ lè béèrè ohun tó wù yín tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn ìbéèrè tẹ́ lè béèrè bọ́n ṣe bá dé tọ́tún ta gìtá age 74 ọkọjá abìkíáfù ọmọ àlàtàbọ̀gì yẹ́sìkẹ́. ńlẹ́ka sí mú dídà ẹ̀ tọ́ ìjẹ̀bú gbónílé ọmọ bá ẹ̀ tó bẹ̀ ọ́ ìbí lẹ́gọ́sì lọ́mọ ti pawó wálé òyìnbó ní bóńgò rẹ̀ olóye o ọ̀dọ́mọ kékeré tó hùwà gbàlagbà ìtọ́jú Adémọ́lá Sàlámì mi o ọ̀dọ́mọdé akéwì tó hùwà gbàlagbà ńlẹ̀ o ìbùkún Orísun yè àgbègbè wa. nígbà tí Ìbùkún Orísun yè jẹ́ mákẹ́tà tó lágbára òun náà kọrin yìí gbà ó kò sólórin ló máa kọrin gbà ó Ìbùkún Orísun yè orúkọ tí ò lè parẹ́. ẹ máa gbọ́ àwọn orin yìí ó kì í bóbó. Orísun yè tiwantiwa Orísun yè tiwantiwa Orísun yè tiwantiwa bàbá ṣòwò pọ̀ kákéré délé. Ìbùkún Orísun yè tiwantiwa bẹ́ẹ̀ bá ṣe ń ṣòwò kẹ́ ẹ máa kéré ọjà délé báwa náà bá yẹ ń ṣòwò ká máa kéré ọjà délé. ayin mo ní mo fẹ́ mú fídíò kan wá à ń dánlóòdù ẹ̀ lọ́wọ́ tí n bá dánlóòdù ẹ̀ tán mo lọ́pọ̀ ní sún ìlú ti yí orí ti chẹ́ǹjì a ó máa jù sí yín bẹ́ẹ̀ yẹn lọ́kọ̀ọ̀kan lègèjì yẹ́sìkẹ́ bó ṣe ń lọ nìyẹn. Ìbùkún Orísun yè tiwantiwa Orísun yè tiwantiwa bàbá ṣòwò pọ̀ kákéré délé o máa èrè lọ́lọ́jà mi jẹ́ ó dàbọ̀ Ìbùkún Orísun yè tiwantiwa bàbá ṣòwò pọ̀. èrè lọ́lọ́jà mi jẹ́ ajere ajere yẹ́sìkẹ́. tí a bá ṣòwò kákérèdélé o Ìbùkún Orísun yè tiwantiwa yẹ́sìkèlè bíà. bọ́mọdé bá jí bàtà lápá ó dájú kó lè ṣiṣẹ́. mo ní bẹ́ẹ̀ ṣe ń wọlé mo kí yín o lákùnrin lóbìnrin mo kí yín lọ́mọdé mo kí yín lágbà. ó dàbí ẹni pé bí mo ṣe ń wojú ọjọ́ ẹ̀rí níjọ́ wo bàbá ló ń tàdá wòràwọ̀. ó dàbí ẹni pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n máa fi wákàtí kan wọ́n máa fi kún aago wọ́n máa yí aago tó bá dijọ́ Sunday ẹ̀mọ́ lè rìn mọ́ sọ fún yín o. ó dàbí ẹni pé wọ́n máa yí aago tó bá dijọ́ Sunday. irú àwa tá a wà Maryland tó yẹ pé wákàtí 5 lórílẹ̀‐èdè Nàìjíríà sí wa tẹ́lẹ̀ a gbọ́ pé yóò di wákàtí 6. wọ́n láwọn tó wà ní Houston, Texas tó ṣe wípé wákàtí 6 náà wà tẹ́lẹ̀ yóò wá di wákàtí 7 bí mo ṣe gbọ́ nù ú o ẹ gbọ́ a máa fi tó yín létí wáyé pé bẹ́ẹ̀ náà ni yásìkò ló. Màmá dọ̀lẹ́ dànù dídí alẹ́. Ìbùkún Orísun yè tiwantiwa. Ìbùkún Orísun
ṣòwò pọ̀ ká kéré délé gbogbo Orísun yẹ tiwantiwa màmá. ìbùkún Orísun iyè náà ń kọrin ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìlú àti ẹ̀fún lówó. a mọ̀ pé àwọn tó ti gbìyànjú lórílẹ̀‐èdè Nàìjíríà ni àwọn tó ti gbìyànjú fáwọn olórin náà ni yẹ́sìkẹ́. iṣẹ́ wa kò mà ní kì í ṣe oníṣẹ́. àmínà. àtòbí ju ọba mú bẹ́ẹ̀ o. iṣẹ́ wa ò ní diṣẹ́ oníṣẹ́. iṣẹ́ wa ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn mi iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. ire ló máa jẹ́ ti yín lójoojúmọ́. mo ní mo ti bó nílé mi ṣeré ọjọ́ pẹ́ mo mọ̀ tí ń bọ́ lọ́wọ́ ẹ jẹ́ ọ̀nà jì o. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ayajúlé jẹun ló mọ bí ọbẹ̀ gbé dùn. àní ò síbi tá a ti dáná alẹ́ ọbẹ̀ ní ó dùn jura wọn lọ. ẹ wò ó lórí ètò lónìí mo fẹ́ mú kinní kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mo fẹ́ mú wá. ẹ ti mọ̀ pé oríṣiríṣi là máa ń gbé yọ nílé iṣẹ́ tẹlifíṣàn wa. ọpọ́n ti sún ìlú ti sún orí ti chẹ́ǹgì. ó yẹ ká máa bára wa sọ̀rọ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́mọ Nàìjíríà ń ṣe tán ṣe ń pè wá lórúkọ burúkú burúkú. ó yẹ ká máa bára wa sọ̀rọ̀. eléyìí mo fẹ́ mú wá yìí o. ẹ mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá arábìnrin kan tó yẹ pé ọwọ́ rẹ̀ a máa súnkò bí ekòló tó wá ń lo àwọn pastors lóríṣiríṣi tó ń lo àwọn pásítọ̀ lóríṣiríṣi tí ó rè báwọn pásítọ̀ tí ó sọ fún wọn wípé kán wá pòun ṣe mírèkù ẹ̀rọ tí pòun là mú wá lọ́sẹ̀ tó kọjá. lọ́sẹ̀ yìí èmi ò dárúkọ ẹ̀yà kan o torí pé tẹ́ ẹ bá wo arábìnrin tọ́wọ́ rẹ̀ súnkì ń tẹ́ ẹ bá wo ẹ rí pé kì í ṣe Yorùbá ẹ rí pé kì í ṣe Haúsá èmi ò wá dárúkọ ẹ̀yà tí ń ṣe ṣùgbọ́n èmi ò dá páwọn ẹ̀yà kan ni wọ́n ń dá kínní ilẹ̀ torí ẹ rí i pé obìnrin ojú tọ́jọ ó jojú àwọn ẹ̀yà kan lórílẹ̀‐èdè Nàìjíríà. ìmí ìlà tó mú wá lónìí o ọkùnrin tiẹ̀ lélẹ́yìí yóò wá so nǹkan mọ́wọ́ yóò fi gbò sọ́wọ́ yóò ṣe bí ẹ pé ọwọ́ ń dún òun ọdún karùn-ún rèé tárákùnrin ti ń ṣe bẹ́ẹ̀ o ọdún karùn-ún tó ti ń gbà àwọn èèyàn tó ti ń gbà wọ́n lọ́tún gbà wọ́n lọ́sì tó ń gbà wọ́n bíi fútúbọ́ọ̀lù kọ́lọ́hún ó forí jì ọmọ Nàìjíríà tí ẹ bá wá rí táwọn èèyàn míì ń jìyà àbí tẹ́pò kan á mu àbí tí kan ṣe ẹ mọ̀ wò pé kí wá ló dé irú èèyàn báyìí ó ti fi ẹnu pè pèkúpè sílẹ̀ ó lọ́ fi nǹkan kún wọ́n pọ́wọ́ ń dùn òun àwọn èèyàn á máa fún lówó ọdún 5 àwọn tán wá rí náà wá lọ mú pé arákùnrin yìí ó sì á jẹ ẹ wo ẹ̀yin gan fojú ara yín rí ẹ fojú ara yín rí ẹjá lọ ẹjá rẹ wò náà ẹjá wò díẹ̀ ká tó sọ̀rọ̀ díẹ̀ ẹjá rẹ wò díẹ̀ wọn fẹ́ kọ́ pariwo pọ̀ torí pé ẹ mọ̀ gbọ́rọ̀ lẹ́yìn rẹ̀ náà ẹ mọ̀ gbọ́n tó ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́lọ̀ wọn gbà wá ní lórílẹ̀‐èdè Nigeria we nailed it. Oga, good morning. Can you make it like a? Come on, where you making a can you be easy when you make it? Okay. Look at it there. Ó lẹ̀ ń wò yìí o. Ó lẹ̀ ń wò yìí obìnrin kan ló lọ bá ló ní arákùnrin yìí ọwọ́ tó ń dùn ẹ́ ọwọ́ yìí ò dùn ẹ́
ó wá ní àwọn ń dùn òun ni obìnrin ní òun máa arrest ẹ wò èdè Ìgbò náà sọ yìí wọ́n ti lóde. Back out from here, there's nothing that happened to you. Fast. And no one fucking Abakaliki, I will arrest you. I will arrest you. Me, no one fucking anywhere. I will arrest you. I want to make it. Who wants to see what happens to your hand? Shake it. I don't know. Can you make it? Let's go to know. I want to make it. Why are you deceiving people? We want to know. Oh yeah, Let's go to the hospital. Mom, no way making that. You can't be deceiving people. I can do that in rehabilitation. Nothing happened to him. He can't be deceiving people. Well, I want to tell you. Remove it. Come out from the road. You remove your hand. In my head, yes. We'll take you to the hospital. You can't be deceiving people. I can do. No, you will take it to the office. You can take an office. You take it to the office. Take him to the office. Fast. You can't be deceiving people. Oríṣiríṣi lẹ máa rí ṣé oríṣiríṣi ọ̀bẹ là ń kúkú rí ń jọ kó erin oríṣiríṣi ni náà lẹ máa bá pàdé. Removing it peacefully. Ó rẹ arábìnrin lẹ rí tán mú lọ arákùnrin lẹ rí. Peacefully remove it. You can't keep deceiving people wọ́n ní ọmọ tún nǹkan tó that so you're mọ́wọ́. needy. Òun lẹ rí yẹn wọ́n ní ọmọ tún nǹkan tó You so can't keep mọ́wọ́. deceiving people that you're needy. Tó bá ti tú Who ẹ̀yin overlook náà ó them. rí See what you use. sí tó ń ṣe o ọlọ́wọ́ pa ni. See what you use. You think you can deceive everybody? So why would you do this? Why? Take your hand, move out. Shut up. So what is this? Mago Biroro. Mago Biroro. See, what is this? Mago Biroro. Ìjọba tí kò kú. Mago Biroro bí mẹ́bí máa tó kákùtà o. Mago Biroro lọ́mọ ẹ̀ka máa ní lọ́jà o. Má wò mí roro eléyìí ò lè sọ bẹ́ẹ̀ torí eléyìí 419 ni alẹ́ wò rororo àwọn yẹn rí pò tútọ́ sóhunkóhun tó mú lọ́wọ́ ẹ̀rí jẹ́ fi ẹ̀yìn bí tó ti ń túwọ̀ ẹ̀ ó rèé Up. You can't keep deceiving. ó rèé o àwọn yẹn lẹ́rí tó ń Removing tù it yìí peacefully. ọmọ Nàìjà ọwọ́ yín dà ẹ jẹ́ arọ́wọ́ yín. You can't keep deceiving people that you're needy. Shut up. You can't keep deceiving people that you're needy and people that Ọ̀pọ̀ bá rí wa you lóde, overlook them. wọ́n rí wa wọn ò wá tẹ́ńbẹ́lú. Come on, keep your hand up there. See what you use. You think you can Bẹ́ẹ̀ deceive everybody? lásán lásán làjànà kú bójú ìṣẹ́wọ̀ pọ̀jọ́. làjànà kú fojú ìṣẹ́wọ̀ bọ̀ ọ̀bọ òtọ́rọ́ jẹ́ ọ̀bọ eléyìí tọ́rọ́ jẹ́ o ọ̀bọ eléyìí 419 ni ẹ wò ó. Shut up. So what is this? a fi bí ọbẹ̀ kúnwọ́ a fi bí ráìsì kúnwọ́ Gbogbo kan ń gbà kúrú lásán bá ń sá, kíní kan ò máa ní ṣe. Èèyàn tó bá ti jú fún wa là á ti jú fún ní òtútù bẹ́ẹ̀ nìkan kan mọ́. pé bóun lẹ rí yìí ó ní bóun ṣe ń jẹun látọdún 5 sẹ́yìn rẹ̀ Ìdòwú Olúgbèmí mo rí yín o ẹ kú àbọ̀ ṣáàtì àlẹ́ wa. bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́rìhun àwọn èèyàn ń wá oríṣiríṣi ọ̀nà tán fi ń jẹun àti ẹ̀gbọ́n pé eléyìí ò tiẹ̀ lọ ṣe 419 eléyìí ò tiẹ̀ lọ pààyàn eléyìí ò tiẹ̀ lọ kidnap ó ń lọ́gbọ́n orí ẹ̀ láti jẹun ni ṣùgbọ́n ṣọ́wọ́ dáa bẹ́ẹ̀ ẹ́ kọ́lọ́hún ó gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà mo ní ẹ má gbàgbé o pé tó bá di jọ́ Tuesday bàbá wa Ṣínà Bákàrè wọ́n ti wà ń bọ́ tímọ̀ báyìí tó bá di jọ́ Tuesday à ń gbé wọn bọ̀ lórí ètò wá béèrè tẹ́ ẹ máa béèrè lọ́wọ́ wọn yẹ́sìkẹ́ bàbá wọn náà olórin ni wọ́n tẹ́ bá ń gbọ́ Àyìndé Bákàrè bàbá wọn nù
ṣùgbọ́n bàbá táwọn wòye gan wọ́n ti pé 74 years àwọn tá ti ń kọrin ká tó bí irú àwa yìí nù ẹ̀yìn àgbà ò ní tán lórílẹ̀. ọ̀pọ̀ tó ń ṣe bí ìmánu lóde iṣẹ́ ọwọ́ wọn ò ṣe rí. Olúṣẹ̀san Abíọ́dún mo rí yín o wọ́n ní Orlando ọ̀wọ̀ rest in peace thank you Babalóńtà mo rí pé ẹ̀yìn ìjọ́mẹ̀ntì ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wò ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wò ẹ máa ṣá sí watch party ẹ wo ẹ jẹ́ sáré wọ yàrá kéde wa o torí pé àárín nǹkan mi ìnámówó ìgbà kóde rí ọtí dé Walmart ní ọjọ́ sí wọn láwọn ọ̀fẹ́ wọn lówó làwọn fẹ́ torí ìdí èyí ẹja sáré wọ yàrá àkéde wa kẹ ẹ lọ gbọ́n táǹtà ẹ̀yìn ó yá fọhùn arákùnrin fọhùn. ètò Sówónyá tún ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yá tẹ̀ ẹ́ tí ń retí Sówónyá ló máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méjì alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mísì ètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mísì ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn pòṣónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bàbá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting lomi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 ẹ kú ìyànjú. Adéyànjú wa ládé, àmì Ọlọ́run, Adéyànjú wa ládé o.
Adéyanjú aládé o. bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ irú wọn là á kí pọ́kú ìyànjú nítorí ọwọ́ alápọn la ó mú sanra òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan ọlọ́run ọba ni kó déyànjú wa ládé ní gbogbo ọjọ́ àlàmísì Thursday ní agogo 4 ìrọ̀lẹ́ 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìbíyẹmí ọmọ òrówọlé AIJ lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú ètò tí gbogbo ayé ń gbóríyìn fún lórí Dayọ̀ Agboola rédíò TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. ọlọ́run Adéyanjú aládé o. Adéyanjú aládé o. Dayọ̀ Agboola ní bàbá o. ní bàbá o. ní bàbá o. rédíò TV gbogbo ayé. gbogbo ayé. gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o. ní bàbá o. ní bàbá o. rédíò TV gbogbo ayé. gbogbo ayé. gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o. bẹ́ẹ̀ ni mo sọ. kò sírú ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola. Balóta. rédíò TV. kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola. rédíò TV. ní Baltimore Maryland. Dayọ̀ Agboola. rédíò TV. Dayọ̀ Agboola. gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtú jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ buyan ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lórí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbá ládùn ètò. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376
08578 ní sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV sọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájébù bàjẹ́. mo ní ṣọwọ́ yálé tòtó lóyin ládùn ṣọwọ́ yálé tòtó ń dàgbòrò láàmú báyìí ṣọwọ́ yálé tòtó wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ ṣọwọ́ yálé tòtó ń ṣe Facebook ní kàmí ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yá o Dayọ̀ Agboola rédíò TV náà la wà níbẹ̀ la ti ń kó wá tá a ti ń kó bolẹ̀ tá a ti ń dá bolẹ̀ tá a ti ń ṣàṣì níbi tí èbó ti ra irinṣẹ́ tó dùn ún tẹ́ èbó ti pé irinṣẹ́ tán tún pé tó tún yó ẹ̀wò bóyá kílẹ̀ àbí ojú ọmọdé ẹ̀yin náà gbọ́ ọdún yẹn bóyá ń sẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ digital production náà ni ẹ mọ̀jọ́ yà yín lẹ́nu Babalonta digital studio ibẹ̀ la ti beam live to the world Baltimore láfikalẹ̀ sí nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ kú àbọ̀ everybody meant ẹ kú àbọ̀ ẹ wò ó a máa wọ abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ abala ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ṣùgbọ́n mo fẹ́ fún yín lórin arákùnrin kan mo fẹ́ ju orin kan sí orin ń dọ̀jì ni mo fẹ́ gbé jáde ṣùgbọ́n orin yẹn ń dọ̀jì ó ló ń dọ̀jì yes don dọ̀lù ni wọ́n ní ọmọ dọ̀lù kí náà ní ọmọ dọ̀lù wọ́n lọ́mọ ẹgbà. Say sitting in the corner, you're in Dolce & Gabbana. I want boys done hammer, you wearing no Prada. Say sitting in the corner, you're in Dolce & Gabbana. I want boys done hammer, you wearing no Prada. Say sitting in the corner, you're in Dolce & Gabbana. I want boys done hammer. wọ́n ní o má dọ̀lù ẹ̀ tó bá fún ọ lápá ọ̀bọ gbà kó jẹ́ tó bá fún ẹ lẹ́sẹ̀ ọ̀bọ gbà kó jẹ́ bó jẹ́ tán ọ̀bọ náà fún ẹ dákun gbà kó jẹ́ wàràwàrà bó jẹ́ jẹ́rù ọ̀bọ náà fún ẹ gbà mọ́ wọlé kọ́ jẹ́ ṣùgbọ́n tó bá fún ẹ lódìdí ọ̀bọ wà láìtàláì èmi gan ràn ọ́ kọ́ọ̀kọ́ tó bá ní fọ̀bọ lọ kọ́ọ̀kọ́ dọ́ńdọ̀ má dọ̀lù ẹ̀. Now who make am here? Reason on it, chilling with my guy. Wísíkì lélẹ́yìí wísíkì màá ní wísíkì ló jẹ́ bẹ́ẹ̀. ọmọ eke àjẹ́ wizard kid ọmọ eke àjẹ́. Money koko mọ́lẹ̀ máa jó lọ, bèbí. Money koko mọ́lẹ̀ máa jó lọ, bèbí. Máa jó lọ. Say sitting in the corner, wearing Dolce & Gabbana. Our boys done hammer, you wearing no Prada. Say sitting má lọ dọ̀lù ẹ̀ wearing Dolce & Gabbana. tó o bá dọ̀lù ẹ̀ na you sabi ẹsẹ̀ má dọ̀lù ẹ̀ àwọn eléyìí wọ́n bad gan orí ètò Ṣọ́wọ́nyá náà la wà ẹ mọ fọlẹ lè ṣe bàjẹ́ yẹ́sìkẹ́ yékèlé bó sáré à. Your money can't move me. My money and your money no be mates. Your money can't move me. My money and your money no dey the same rate. Wísíkì má dọ̀lù ẹ̀ tó dọ̀ má fi para ọ̀tá pọ̀. This girl she want to do me. That girl she want to do me. This girl she want to do me. That girl self you want do me. See this girl she want to do me. That girl self you want do me. Your girlfriend she want do me. This girl self you want do me. ẹ rí bóyá jọjọ yẹn ara lọ́rọ̀ báyìí ẹ wá kọ́ ọmọ yẹn ń jẹ́ kára ọ̀rọ̀ ńkọ́ yín believe you. Money koko mọ́lẹ̀ máa jó lọ, bèbí. Say sitting in the corner, wearing Dolce & Gabbana. Our boys done hammer, you wearing no Prada. Say sitting in the corner, wearing Dolce & Gabbana. Our boys done hammer, you wearing no Prada. Oh yeah, ask your mommy, àwọn ilé wọ́n bá gan. Oh yeah, ask your daddy, ó láwọn eléyìí báàdì gan ibi tọ́pọ̀ orin lọ Nàìjíríà nu àwọn eléyìí wọ́n báàdì gan èèlè bó sáré àgà. àwọn ilé wọ́n bá gan. ó yá ask your mommy bá gan. àwọn ilé wọ́n bá gan. ó yá ask your daddy bá gan.
let your father know. Yeah. Don't let your mother know. Take it gently, low key. Don't let your mother know. Take it gently, low key. Let's go enjoyment here. Go gaga. Nobody and go gaga here but tomorrow. Eri rẹ yí nu, eri rẹ yí, ó go gaga. Ọlọ́run ní jẹ́ yín ó go gaga o. Make it up here say the word go N2K cause it be tomorrow for Australia. Come. Ọ̀tá yín ni ẹjọ́ mọ̀ go gaga. Rightly, tightly, leftly, loosely. And I'm not ready to lose no pain, no more gain, no more money, no more babes. No more pain, no more gain, no more money, no more babes. Go gaga. Àní ẹni kọ́ta yín ọmọ go gaga. Go gaga. Go gaga. Go gaga. If nothing they see something they. Ministry cancel no match many. Why be predator girl be praise? So my ladies no wrong thing. Hey, let pray many a penny see penny. On no nyaka krabi never know who so no obey us. Just part of Coco. Where you go gaga. Eshe. Oh, nedia betty ya. Where you anchor. See no mercy. Where you betty grada sabin dia. No long thing. Gaga. All right. Ẹ mọ̀ yóò yà yín lẹ́nu. Orí ètò Ṣọ́wọ́nyá náà níbẹ̀ la ti dálẹ̀. Ẹ jẹ́ ká sáré wọ yàrá ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́. Torí pé ìṣẹ́jú péréte la ní sí lórí ètò. Ìṣẹ́jú kónkóló la ní sí lórí ètò. Ẹ jẹ́ wọ yàrá ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí. Ẹnìkan kọ sínú ìwé. Ó ló ṣeé ṣe o. Ó ní it is possible. Ó ní ká possible pé ká mọ̀ speak in tongues. Ká mọ̀ fèdè fọ̀ ká sì tún lọ ọ̀run àpáàdì. Èyí tó túmọ̀ sí pé fífèdè fọ̀ kò mú ọ lọ sọ́run rere o. Ẹlòmíì tún kọ tiẹ̀. Ó ní tọ́ ọba tiẹ̀ jèrè ọkàn gan-an. Ó ní tọ́ ọba wà kíáfù ó mọ̀ lè jọba ọ̀run nu ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́. Ẹlòmíì tún wí. Ó ní o lè mọ ríran bí wòlíì kó o mọ tí ó ṣẹlẹ̀ lọ́la. Kódà kó o mọ tó ṣẹlẹ̀ ní 20 ọdún báyìí. Ó ní steve náà ó tún lè pàdánù ọ̀run rere. Ẹnìkan tiẹ̀ ní ká mọ̀ ríran ká mọ̀ sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sáyé ẹni. Wọ́n ní kò ní kéèyàn mọ̀ ní ìṣẹ̀rùn o. Asán sánsán gbogbo ọjọ́ kejì ọjà. Arábárí bí àìníra bá dá. Ajá balẹ̀ àbàtàn sára. Ó kù ní bọ́rọ́ ẹ̀sìn máa tó ara. Rọ̀mí jọ bí òwe ọlọ́gbọ́n ló lè yé. Rọ̀mí jọ bí àjọmọ̀ fáwọn tó kù ní ọjà ìwé. Ọ̀rọ̀ ayé mi ṣe farawé. Ayé yìí yóò lójoro ẹ̀yẹ ṣí àrùwé. Gbàmúgbàmù jigijigi tèmi yé mi o. Ọ̀run yabọ̀ ọ̀rọ̀ ẹnìkan kọ́. Olówó ló lówó.
yẹ́sìkẹ́ arákùnrin tí mo ń pòwe ìyọkọjá bìkíáfù mọ̀ṣẹ̀ wàá mọ̀ pọ́nmọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n mọ̀ pọ́nmọ́ Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ mo ṣe bọ́mọ Ìbàdàn ni lọ́wọ́ lọ́mọ Ògbómọ̀ṣọ́ ni bàbá olówe gbà. Surely not like this. Get this and down to this and tell me how you feel. I listen attentively and notice the brand. I listen and criticize and tell me what you understand. Damu jiggy jiggy, the guy she know me. Damu jiggy jiggy, I listen to me. Gbàmúgbàmú jìgìjìgì ó lè gẹ́ sínú tèmi gan. Àdìgbàmúgbàmú jìgìjìgì ọ̀run yabọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan èèlàbà. Tèmi yé mi yẹ́sìkẹ̀. Èmi ló yé tí mo fi ń ṣe ṣọ́wọ́ yá lójoojúmọ́. Tiẹ̀ náà bó ló ṣe yí ọ sí. Ọ̀dà bàbá wa Chibẹ́bí títà òbé ẹ̀yin náà máa bá wa dá sọ́rọ̀ yìí òye. Máa bá wa dá sí yẹ́sìkẹ̀. Torí pé àìmàsìkò ló ń dààmú ẹ̀dá. Àní wọ́n ló lè lé èṣù jáde kó pàṣẹ fẹ́ṣù kó wọnú iná lọ kó ìtújú ọ̀run rere nù. Ẹ̀gbọ́n ṣọ́pọ́síbù wọ́n ní kọ́dà ó lè ṣeṣẹ́ ìyanu káwọn èèyàn rò pé ṣe ìyanu ló ṣe tòótọ́. Yẹmí Fọláhàn Vincent mo rí yín o ẹ kú àbọ̀. Ọládẹ̀ǹdé orí òkè mo rí yín lẹ́ẹ̀kan sí i. Queen Bọ́lá Hasan Hussein mo rí yín o àti Olúwatósìn ẹ tún ti wọlé ẹ kú àbọ̀. Èèlè Victoria Taiwo ṣáàfíà lẹ́wà yẹ́sìkẹ̀. àyìnbáṣikọ ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ṣebí àìmàsìkò ló ń dààmú ẹ̀dá. Wọ́n ló lè ka Bíbélì kó kà láti wájú dé parí kó gbèrú. Inú òní kó lè wọ ìjọba ọ̀run o. Wọ́n tiẹ̀ ní o lè máa lọ chọ́ọ̀chì kó attend the service kó attend the fellowship kó wà ní camp meeting kó wà ní gbogbo ẹ̀ kó tún jùjọba ọ̀run nù. Àwọn kan ní kódà tí àmì òróró náà bá wà lórí rẹ gan o wà anointed o wà sí gbogbo ẹ̀ lọ. Mi ò ní kó wọ ìjọba ọ̀run o. Wọ́n ní tó bá lẹ́bùn spiritual gift o ní ó pọ̀ bí ilẹ̀ bí ẹni ìlú ò ní kó wọ ìjọba ọ̀run ẹnìkan ló sọ bẹ́ẹ̀. Wọ́n ló tiẹ̀ wá lówó olọ́lá olókìkí olàmìlaka kódà gan o lè mọ́ ìjọba ọ̀run wọ̀. Wọ́n tún wá ní kó o wá lágbára kó o nípò kó o lókìkí o mọ̀ lè mọ́ wọ̀ ìjọba ọ̀run. Wọ́n ní kó o lè sọ̀rọ̀ kó o pèdè báwa ṣe ń pèdè yìí kó o mọ̀rọ̀ sọ kó o mọ̀ wàásù wà kó o lè kọrin ọ̀rẹ́ mi kò ní kó wọ̀ ìjọba ọ̀run o. Kí wọ́n lè gbé ọwọ́ ìjọba ọ̀run. Ẹ̀yin náà rèé wo inú Bíbélì ikú ọmọ bí yẹn kóòtù orí rẹ torí wá ní baba ló ń tàbí ti múṣẹ pòlí orí ti múṣẹ pásítọ̀ mọ́ ni. Nínú ìwé Máàkì ni o èèmọ̀ sọ. Jésù ní nígbà tí ó bá dijọ́ ọ̀dájọ́ àwọn kan wá wọ́n á ní àwọn fẹ́ wọlé òun ò wá lé wọn jáde pé ẹ kú òun wájú mi ẹ kú òun àyín ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ workers of iniquity wọ́n ní wọ́n wá béèrè lọ́wọ́ rẹ pé bàbá kí wàá ló dé àwa tó yẹ pé à speak in tongues àwa tó yẹ pé à ń jèrè ọkàn àwa tó yẹ pé à ń rìnà fáwọn èèyàn àwa tó yẹ pé a sọ àsọtẹ́lẹ̀ sáré àwọn èèyàn àwa tá a lé èṣù jáde àwa tá a yẹ iṣẹ́ ìyanu àwa tá a ka Bíbélì láti ìbẹ̀rẹ̀ dé parí àwa tó yẹ pé ojoojúmọ́ là ń re ṣọ́ọ̀ṣì àwa tó yẹ pé ìfàmì òróyàn ń bẹ lórí wa ẹ̀bùn ẹ̀mí ń bẹ lórí wa àwa tá a lówó tó yẹ pé a kọ́ ṣọ́ọ̀ṣì àwa tó yẹ pé pẹ̀lú gbogbo tá a ṣe a will proclaim orúkọ Ọlọ́run ni wọ́n ní ó ní a ní ẹ bọ́ sẹ́yìn nígbà tí ebi ń pa mí ẹ fún mi lóúnjẹ
ńgbà tó fún gbẹmí ẹ mọ̀ fún mi lómi mu ńgbà mo wà ń hò ẹ fàṣọ wọ̀ mí ìgbà tí ìrìlẹ̀ sùn mo wà homeless ẹ mọ̀ fún mi lè wọ́n ní wọ́n wá béèrè pé Jésù ó ṣe á jẹ́ bó o láṣẹ rí ọ tẹ́bi ń pa ọ́ tà ní fún ọ lóúnjẹ bó o ló jẹ́ tán ráṣọ tà ní fún ọ láṣọ ṣé ìwọ lè wálé wa kó olóòrí lẹ́sùn káwá ní o mọ̀ súnlé àìrọ́ àìrẹ́ òun wàá dá wọn lóhùn pé ńgbà tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ sí kan lára àwọn èèyàn yìí ẹni ṣe sèmi ta ni wọ́n rí tó ń béèrè owó lọ́wọ́ rẹ tó sì lè lágbára láti fún tó ní God will bless you ẹ̀yin ta ló rí tó yẹ pé kò rí lẹ́sùn tí wọ́n sì ní yàrá gbangbulu tó pọ̀ tó ní nǹkan tó fi ń ṣe tó kàn ní kò forí kọ́ bóyá ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta ta ni wọ́n rí tó yẹ pé aṣọ tó wọ̀ tí ò dáa àbí tó yẹ pé bóyá wọ́n tiẹ̀ ní ẹran aṣọ nbì kan kò wò wá lówó rẹ tí wọ́n sì lówó ẹ̀ lọ́wọ́ tó rà fún ọ̀rọ̀ mi mọ́ látòrí ìtẹ́lẹ̀ nínú o mo ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta lù ń pàpá ni yọ́ọ̀tà bá lè jò yọ́ọ̀tà bó lé bíbélì ní ẹ máa wá àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo àti ìwà mímọ́ nítorí láìsí eléyìí kò sẹ́ni tí ò rí Ọlọ́run ó yà yín lẹ́nu ìwé Hébérù ló sọ bẹ́ẹ̀ orí 12 ẹsẹ̀ 14 mo ti ní ẹ mọ̀ sọ pé baba ló ń ta di pásítọ̀ n ò ṣe é láti ṣe pásítọ̀ èmi ò tí ì di pásítọ̀ ìwé Bíbélì ló sọ bẹ́ẹ̀ o ó ní ẹ máa wá àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn àti kí ló pè ná àti ìwà mímọ́ nítorí láìsí eléyìí kò sẹ́ni tó lè rí Ọlọ́run ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 ó ní follow peace with all men and holiness without which no man shall see the Lord. Bóyá jẹ́nu ẹ wo aago tí nàìjíríà gba aago tí ń lù ètò míì fẹ́ wo orí ètò míì fẹ́ wọlé tó jẹ́ pàdé o lórí ètò wa ètò yìí ni ṣọwọ́ ń yá tó bá di lọ́la láago kan nírọ̀lẹ́ òní ẹ jẹ́ pàdé lórí ètò ẹkú ìyànjú pẹ̀lú AIJ tó bá sì di láago 5 ẹ jẹ́ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lórí ètò àyọkà ìwé tuntun la tún máa mú lónìí jẹ́ dídìgbà náà màmá wípé èmi bàbá ló ń tà lọ́mọ òsì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin òró ọmọ eléso gidigbo ọ̀nà ṣọ́nà èso kan mú rẹmọ lùgbà òṣà tìjìnà ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ àṣẹ burúkú eré àyíká tẹ́tẹsẹ̀ mọ́rìn yẹ́sìkẹ̀ ẹ wo ẹjẹ́ àpàdé tó bá tún di lọ́la ojú tẹ̀mí wò mí yẹn ò ní fọ́ o etí tẹ̀mí ń gbọ́ mi ò ní di àwa láàmọ̀ wá o ẹ̀yin láàmọ̀ bá ire àtire ló máa bá wa ìjẹ́ dídìgbà náà ó dàbọ̀. Ire tèmi ó máa ní kọjá mi. Ire tèmi ó máa ní kọjá mi. Wọ́n bá mi ṣe bàbá ó máa kọjá mi. Wọ́n bá mi ṣe bàbá ó máa kọjá mi ò láyé.